ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ àǹfààní àti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé. Ọmọkùnrin tẹ́ ń wò lójú ìwòran yìí ni orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámilékan Ọmọ́túndé, tí ó ní òun ti gbà kan jẹ́ ìkan lára àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà, Nigeria Army, kó tó di pé wọ́n yọ òun kúrò ní ibi iṣẹ́. Ìlú kan tí wọ́n pè ní Maiduguri ni ó pé wọ́n gbé àwọn lọ tí àwọn sì ṣe àwọn àṣemáṣe kan níbẹ̀ tí wọ́n fi yọ gbogbo àwọn tí àwọn àṣemáṣe yìí tí wọ́n yọ wọ́n kúrò nínú iṣẹ́. Nígbà tí wọ́n yọ wọ́n kúrò lẹ́nu iṣẹ́ ní Maiduguri, ìlú Èkó náà ni ó padà darí sí, torí pé ọmọ bíbí ìlú Ìlọrin ló pe ara rẹ̀. Wọ́n ń gbé ní àdúgbò kan tí ó ń pè ní Ògìjò mọ́ Ìkòròdú. Ògìjò mọ́ Ìkòròdú, wọ́n jọ pa àlà ni. Báwo ni alàgbà yìí ṣe pàdé àpòpọ̀ pẹ̀lú ọmọkùnrin kan tí òun jẹ́ oníṣègùn láti ìlú Ìlọrin tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ajínigbé? Ta ni wọ́n jí gbé? Báwo ló ṣẹlẹ̀? Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Ọlámilékan Ọmọ́túndé. Ọlámilékan Ọmọ́túndé. Ọlámilékan Ọmọ́túndé. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ Kwara State ní Ìlọrin South Local Government. Ibo yìí? Ìlọrin South Local Government. Ìlọrin South Local Government. Bẹ́ẹ̀ ni. Kí ló kọ àdúgbò yín bẹ̀ nílọrin? Orúkọ àdúgbò mi ni Ìdọ̀fìàn. Ìdọ̀fìàn. Bẹ́ẹ̀ ni. Ok. Ìwọ tó ọmọdún mélòó báyìí? Ó tó 35 years. 35 years. Bẹ́ẹ̀ ni. Ṣé ọmọ Ìdọ̀fìàn ni mọ́mì ẹ̀ náà? Bẹ́ẹ̀ ni. Àti dáàdì ẹ̀ náà? Bẹ́ẹ̀ ni. Ní Ìlọrin? Bẹ́ẹ̀ ni sà. Yeah. Iṣẹ́ wo ni ò ń ṣe? Iṣẹ́ àmì ni mò ń ṣe tẹ́lẹ̀, but wọ́n ti dismiss mi ní iṣẹ́ àmì. Kí ló fà á tí wọ́n fi dismiss ẹ? Báwo ni wọ́n ṣe dismiss ẹ? Ọdún wo náà dismiss ẹ? Wọ́n dismiss mi ní ọdún 2020 ní Maiduguri. Á sọ̀rọ̀ sókè díẹ̀. Wọ́n dismiss mi ní ọdún 2020 ní Maiduguri. So wọ́n blow attack kan ló ṣẹlẹ̀. So gba wa ta escape kúrò ńbẹ̀, wọ́n blow wa on àwò. Absent without officially. Ok, wọ́n blow yín on àwò. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ò túmọ̀ sí pé bí ìgbà tí ẹ wà ní duty tí nǹkan kan wá ṣẹlẹ̀ tí ẹ wá sá àbí kúrò ní duty post. Bẹ́ẹ̀. Ìyẹn ló fà á tí Nigeria Army tí wọ́n fi dismiss yín. Bẹ́ẹ̀ ni sà. Ok. Láti ìgbà yẹn ló ti padà sí barrack náà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin tán blow ń gbà yẹn tó mélòó? Ó máa tó bí 150 ṣá. Bí 150. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni. Yeah. Now, báwo ló ṣe padà dé ìpínlẹ̀ Ògùn mọ́ Èkó mọ́ gbogbo ẹ̀? Àti pé láti 2020 yẹn, iṣẹ́ wo ló ń ṣe láti ìgbà yẹn? Àti 2020 yẹn mò ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn company kan. Ìgbà míì Níbo? mo ń ṣiṣẹ́ pẹ̀lú company nínú Èkó, àwọn tó máa ń ṣe plastic. Mo dẹ̀ máa ń bá ọ̀rẹ́ mi kan ṣiṣẹ́ pẹ̀lú mọ́tò kó tó di pé wọ́n gba mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀. So máa ń wa trailer. Ok. Ṣé òun ṣe motor boy ni àbí wọ́n náà ń wa trailer? A jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, èmi òun wà máa wà lẹ́gbẹ̀ẹ́. So òun náà ló kọ́ mi bó ṣe ń bí náà ṣe mọwọ́ yí ọkàn bẹ́ẹ̀. Ok, bí motor boy. Bẹ́ẹ̀ ni. Ṣé ọ̀rẹ́ yẹn ló tọ̀ wá láti Ìlọrin? Àbí ìgbà tó ti kúrò ní... Ó náà lè mi stay sí, mi ò gbé lọ. Ìgbà tó kúrò ní Maiduguri yẹn, Èkó ló darí wá straight. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ibo ló ti join iṣẹ́ sójà? Mo join iṣẹ́ sójà ní Kwara State. Kwara State ló wà, ṣùgbọ́n ìgbà tí wọ́n blow yín ọ̀nà àwò yẹn, Èkó ló padà sí. Ọdún wo ló dé Èkó? Mo dé Èkó padà ní 2020 yẹn náà. 2020 yẹn ló dé Èkó padà. Bẹ́ẹ̀. Ok. Apá abo ni ò ń gbé lÉkòó? Mo ń gbé sáìdì Ọ̀kọ́tà. Ọ̀kọ́tà. Bẹ́ẹ̀. Báwo ló wá ṣe dé Ògìjò mọ́ Ìkòròdú? So ọ̀rẹ́ mi kan tí ìgbà yẹn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, a máa ń wá sí Ìkòròdú, a máa ń gbọ́jà wá sí Ìkòròdú, mọ́tò ẹ̀ tó ń wà yẹn. So kó tó di pé òun kúrò ní Ìkòròdú, òun ló jẹ́ kí n mọ Ìkòròdú. So ìgbà tí mo wá fẹ́ gbalé, máa wò pé kí n wá gbalé sí Ìkòròdú. So mo ṣe wá gbalé sí Ìkòròdú. Bọ́ síbi tí ó wà yẹn, Ògùn State ni Ògìjò bí boundary. Bí boundary Èkó sí Ìkòròdú. Ògìjò sí Ìkòròdú àbí? Bẹ́ẹ̀. Bọ́ ibẹ̀ yẹn Ògùn State ni. Ògùn State náà kàlẹ́. Kí lórúkọ àdúgbò yín bẹ̀ ní Ògìjò? Sáìdì Ìtaolúwo. Ìtaolúwo. Bẹ́ẹ̀ ni sà. Ní Ògìjò. Bẹ́ẹ̀ ni. Now, kí ni orúkọ street yín bẹ̀? Wọ́n máa ń pè bẹ̀ yẹn ní Power Line. Power Line. Bẹ́ẹ̀ ni. Ní Ìtaolúwo. Bẹ́ẹ̀ ni. Lógìjò àbí? Bẹ́ẹ̀ ni. Now, à ń ṣiṣẹ́ ajínigbé gbowó
ajínigbé pa báwo ni o ṣe bára ẹ nínú iṣẹ́ yìí, báwo ló ṣe bẹ̀rẹ̀, kí ló sọ ẹ débi iṣẹ́ kidnapping? nǹkan tó ṣẹlẹ̀ ni pé Má bá a sọ̀rọ̀ sókè nǹkan tó díẹ̀. ṣẹlẹ̀ ni pé ọmọ ẹ̀gbọ́n mi yẹn mi ò ṣe rí, ṣùgbọ́n ìgbà tí mo kàn rò lọ́jọ́ kan pé ọmọ yìí ò mọ Ẹ̀gbọ́n yẹn, báwo lẹ̀gbọ́n yẹn jẹ́ tiẹ̀? mother side mi ni mo ti ná láti family, so wọ́n jẹ́ bí dádì wọn jẹ́ bí ẹ̀gbọ́n sí mọ́mì mi, so Ok, bàbá ẹ̀ wá jẹ́ dáàdi bàbá ọmọ yẹn bẹ́ẹ̀ ó jẹ́ bí ẹ̀gbọ́n sí mọ́mì tiẹ̀. bẹ́ẹ̀ Ok, so bàbá tiẹ̀ wá jẹ́ àbúrò sí mọ́mì tèmi. ṣé òkè tó bẹ́ẹ̀ làwọn náà ń gbé? Rárá, àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ wà ní London, so inú Èkó níbi tá a jọ wà ní làwọn wà ẹni tó jẹ́ òǹkù ẹ̀yẹn London ló ń gbé. bẹ́ẹ̀ ni. Ok, ṣùgbọ́n ìyàwó àti ọmọ wà ní inú Èkó. Ìyàwó náà ti lọ bá wọn, so ọmọ ló ń gbé ní sáìdì Ògìjò. Òǹkù ẹ̀ ń fẹ́ get it right ni o, òǹkù ẹ̀yẹn àti ìyàwó wọn ti wà ní London báyìí, bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọmọ tí ẹ jí gbé yìí Ògìjò mọ́kòròdú yẹn ló wà rẹ̀. bẹ́ẹ̀ ni. Kí ló ń ṣe ń bẹ̀? Ibẹ̀ ni ilé tán kọ́ síbẹ̀ ló ń gbé, Ta ló wà pẹ̀lú ń bẹ̀? àwọn méjì pẹ̀lú ọmọ ọ̀dọ̀. Ok, ọmọ ọ̀dọ̀ ni wọ́n fi àwọn yẹn sílẹ̀ fún. bẹ́ẹ̀ ni, So ọmọ yẹn náà tún ní àbúrò àbẹ́gbọ́n ni. ó láàbùrò, Ọmọ yẹn tó ọmọ ọdún mélòó? ó máa tó 17 years. 17 years. bẹ́ẹ̀ ni. Ṣégbà tí mọ́mì àti dáàdì ọmọ yẹn ń travel, ṣé o wà aware pé wọ́n ń travel? Mo wà wẹ́ pé wà bẹ́ẹ̀ ń travel torí nínú Èkó gba tájọ́ ń gbé pọ̀ ní Èbúté Mẹ́ta náà ti lọ láti 2012. Ok, wọ́n sọ fún ẹ pé àwọn ń travel. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé wà bẹ́ẹ̀ ń travel. Ìgbà tí mọ́mì ọmọ yẹn náà ń travel, wọ́n sọ fún ẹ. mi wà wẹ́ mi ì sí ara nígbà tí mo mẹ́ travel. Bó ló wà ń gbà yẹn? mo travel ń gbà yẹn bọ́ wọ́n ṣẹ̀ lọ kò tí ì pẹ́ tán lọ ṣàgbà tí mo gbọ́ last year náà lọ. Last year ni mọ́mì wọn lọ àbí? bẹ́ẹ̀ ni. So ìgbà tí wọ́n lọ yẹn ló ti gbọ́ pé mọ́mì wọn yẹn travel. Ṣé bàbá àti ìyá ọmọ yẹn orú ìhà wo ni wọ́n kọ sí ẹ? Bóyá sọ̀rọ̀. so ìhà tó dáná náà kọ sí mi wọ́n náà. Kò sí jà, kò dẹ̀ sí pé wọ́n ń ṣe ohun tí ò dá sí àbí? bẹ́ẹ̀ ni wọ́n ṣe nǹkan tí ò dá sí mi. wọ́n ṣe nǹkan tí ò dá sí mi, wọ́n wà òkè. Wọ́n wà òkè, ẹjọ́ wà òkè. bẹ́ẹ̀ ni. Kò sí pé ìjà wà láàrin àbí wọ́n burú mọ́ ẹ Rárá. àbí wọ́n ṣe kan tí ò dá àbí wọ́n ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan. kò sí jà rárá láàrin wọn. Báwo ló wá ṣe jí ọmọ yẹn gbé? so ọjọ́ yẹn mo ní pé kó wá mú wọn mọ̀dọ̀ mi torí kò mọ̀dọ̀ mi tẹ́lẹ̀. so O pè lórí fóònù. bẹ́ẹ̀ ni mo ní kó wá sọ́dọ̀ mi, wá sí ọ̀dọ̀ mi, wá sí ìtàlú, wá dódè mi ní ìtàlú o. so ìgbà tó dẹ̀ wá sí ìtàlú o, mo dẹ̀ mú wa lórí ọ̀kadà pẹ̀lú ọlọ́kadà tí ó gbé mi, so ó dẹ̀ jókòó sẹ́yìn mi, ó ń bọ̀ láti school. so ìgbà tá a dẹ̀ dé ilé ọ̀dọ̀ mi, ó dẹ̀ wọlé ó jókòó. so kí n dẹ̀ tó wọlé, ìyẹn Ṣéwà Àyìnlá tó jẹ́ ẹni tó wà pẹ̀lú mi kejì mi tá a jọ ṣiṣẹ́ yẹn. Tó lóun ṣiṣẹ́ ìṣègùn yẹn àbí? bẹ́ẹ̀ ni, so n fẹ́ lọ get drinks. Ṣé ẹ ti jọ sọ pẹ̀lú Ṣéwà Àyìnlá yẹn pé ẹ fẹ́ ṣiṣẹ́ báyìí? O ti sọ fún tẹ́lẹ̀? ìgbà tó lóun wà lẹ́kọ̀ọ́ mo pè, mo ní kó wá sọ́dọ̀ mi, mo ti ṣàlàyé fún lórí fóònù. Pé ẹ fẹ́ jí ọmọ kan gbé ni o? so mo ní pé kó wá pé báyìí o. Ṣé o ṣàlàyé pé ẹ fẹ́ jí èèyàn gbé ni? bẹ́ẹ̀ ni. Ẹ jọ mọ̀ sí? bẹ́ẹ̀ mo ṣàlàyé fún. Ok. so èmi wá lọ ra drinks kí n tó dé, láti bí mo ti lọ ra drinks, wọn àtọmọ ẹni mo bá nínú ilé tán ti sọ̀rọ̀, ó ti tá ẹ̀ lọ́wọ́, ó ti só lọ́wọ́ àtẹsẹ̀. Ìwọ ló ní kó so lọ́wọ́ àtẹsẹ̀? bẹ́ẹ̀ ni. Ok. so Ẹ ṣe ẹ̀sọ ẹnu ẹ̀ náà ni àbí kí lẹ? ó so ọwọ́ rárá, ó so ọwọ́ àtẹsẹ̀. Ọmọ yẹn ò dẹ̀ pariwo? kò pariwo. Ok. Bàtẹ́ ẹ̀ ń so ọmọ yẹn lọ́wọ́ àtẹsẹ̀, kí ló ń sọ? Kí ni nǹkan tó ń? kò sọ anything. Kò sọ anything? bẹ́ẹ̀ ni. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? so ìgbà tó dẹ̀ di alẹ́, so ó pe dádì ẹ̀ ń pe nọ́mbà ẹ̀, so kò lè bá wọn sọ̀rọ̀ on time, àní kò lè bá wọn sọ̀rọ̀ on time yẹn. so ìgbà tó wá di òru, so mo wá pick ẹ̀, wá sọ fún dádì ẹ̀ pé ibi tóun lọ sí Ìjẹ̀bú ní birthday ọ̀rẹ́ òun kan, so ibi tóun ti ń bọ̀ ni wọ́n ti jí òun gbé. Ìwọ ló ní kó parọ́ bẹ́ẹ̀ àbí? bẹ́ẹ̀ ni. Kí ló tí wọ́n bá dádì àti mọ́mì ẹ̀ sọ̀rọ̀ pé ìwọ ló jí ọmọ wọn gbé o? nítorí pé wọ́n mọ̀ mí pé àbúrò àwọn ni mí, so Ṣéwà Àyìnlá ló ń bá wọn sọ lórí fóònù. Ok, Ṣéwà Àyìnlá yẹn ló sọ pé ọmọ yín kọ́ wọ́n ti jí ọmọ yín gbé o. Èló lẹ̀ ń bèèrè lọ́wọ́ bàbá àti ìyá ọmọ yẹn? so a béèrè 50 million. 50 million. 50 million. so wọ́n alágbára àwọn ògbé owó yẹn, so àwọn ìṣàjọ ní pé 2 million. Ẹ tí a gba 2 million yẹn? so ọwọ́ ọmọ Ìgbò tí account number ọmọ Ìgbò tí a fẹ́ fi gbà
so wọ́n ti send ẹ̀ sí account number ọmọ Igbo yẹn. So ìgbà tí mo wá fẹ́ lọ gba owó yẹn lọ́wọ́ ọmọ Igbo yẹn, ibẹ̀ ni àwọn ọlọ́pàá ti dé. kí ló wà láàrin wa tọmọ Igbo yẹn? So mo kàn máa ra nǹkan lọ́dọ̀ ẹ̀, mo máa ń ra drinks lọ́dọ̀ ẹ̀ ńgbà mi tí máa ń. sọ ọmọ Igbo yẹn ò mọ̀ pé ransom lẹ fẹ́ gbà rí? Bẹ́ẹ̀ni. ok ó kàn padà á fura ni pé nǹkan kan ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni sà. náà gbogbo ìwà tẹ́ ẹ hù yìí kí ni nǹkan tó wà lọ́kàn báyìí, kí ló fẹ́ láti ọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà kan ṣe fún yín, àti pé ṣé ìwà ìṣèwà tó dáa ni? Kò ń ṣèwà tó dáa, so mo plead ìjọba dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, mo gbà pé mo ti ṣàṣìṣe, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. So kẹ́nìbọ̀dì dẹ̀ máa ní lọ́kàn pé kidnapping ni way out láti lè succeed in life. ẹni mi ò ló ti jí gbé tẹ́lẹ̀ rí? Mi ò ṣe rí sà. o ṣe rí? o sure? Bẹ́ẹ̀ni sà. àkọ́kọ́ leléyìí? Bẹ́ẹ̀ni. kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Ọlámilékan Ọmọ́túndé. ṣé bàbá ọmọ yẹn ti padà mọ̀ pé ìwọ ló jí ọmọ wọn gbé báyìí? Bẹ́ẹ̀ni sà. kí ló wá ń sọ? Wọ́n sọ pé kí ló tí mo fi ṣe irú nǹkan báyìí, mo yẹ kó má bínú. àbó ti béèrè nǹkan lọ́wọ́ fún àwọn bàbá àti ìyá ọmọ yẹn tí wọ́n ṣe fún ẹ tẹ́lẹ̀ ni? Rárá. Rárá. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Ọlámilékan Ọmọ́túndé.